sí lónìí ẹ̀ bá ń kápọ́n bépo rẹ̀ Mósì Ọláníkẹ́ bọ́ọ̀dún kan sí lónìí ẹ̀ bá ń kábọ́n bépo rẹ̀ ọmọ Mákindé o. Olóògbé mọ̀ sọ́nilé ní tẹ́lẹ̀ bàbá tó gbọ́ lọ́wọ́ wọn ní Mákindé Ọláníkẹ́ Christiana máa gbọ́ kò ní máa gbóhùn ẹnu mi kò ní mo bá wọlúmọ́ ọkọ ní èlò mọ́lẹ̀ o. Bó bá wà fẹ̀rẹ̀ mọ́jọ́ kó tí ire nísàlẹ̀ o. Mo nítorí Mákindé Ọláníkẹ́ Christiana ni mo ṣe wá olóògbọ́dún kan sí lónìí o. Mo ní máa gbọ́ mo ní mi ò forí ẹ̀ síkú mi ò tọ́ sáré mo ní bẹ́ẹ̀ ìrere ni mo tọ́ sí o. Mo kẹ́ mo sì máa gbọ́ Bades makeup artist ẹ̀bà mo ní bẹ́ẹ̀ ìwọ ni mo ń ké sí. Ẹlẹ́yin tó èké o ní kújọwọ́ ìbàdí àrán ló ń sọjọ́ ìbí lóyún o. Mo lọ́mọdọ́mọ lọ ọmọ nàbọ̀ ká mo ní bẹ́ẹ̀ Ọláníkẹ́ mo ló lọ gbogbo wọn pa mo ní máa gbọ́ gbẹ̀yìn funfun bí àlàrí kò dúdú tán rárá bẹ́ẹ̀ kò pupa fún mo ní ṣe bó ní gbogbo ọkùnrin ní tó ń kúlé lórí mo ní bẹ́ẹ̀ wọ́n láìnà ọ̀pù ni máa gbọ́ mo ní ṣé tìmú rẹ̀ ní kí n sọ ní abẹ́yìn tí tó dúró déédéé mo ní bẹ́ẹ̀ bó o bá rìn ó kì í pariwo rárá mo ní bẹ́ẹ̀ máa gbọ́ o ní kànga jí pé ìfúnfún ẹni ya máa dá wa lọ́rùn kò náà máa mú kọ̀ọ̀kan wa gbóyà ìyá mo ní máa gbọ́ o. Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀dúgùn ní tẹ̀lé bàbá tó bí ọlọ́mọ ọ̀dọ́dọ́ mo ní ká. Onílé ń sáré ṣe wẹ́wẹ́rẹ́ o. Lẹ́ ń sáré ṣe wàràwàrà jẹ́ ń délé bàbá tó bí ọlọ́mọ ọ̀dọ́dọ́ mo nítorí bí ọ̀la ló ti wá. Ilé owó ló ti wá ilé ọ̀rọ̀ máa ń gbọ́. Mo ní máa ń gbọ́ o. Ògbómọ̀ṣọ́ ajílẹ̀ dé o. Níbi wọ́n gbé ìjẹ̀ka kọ́tọ̀mù kọyanganlé mo ní Ògbómọ̀ṣọ́ ìlú tó gba akíkanjú mo lákíkanjú ló ń gbé bẹ́ẹ̀ akíkanjú ló ń gbélé bàbá tó bí ọlọ́mọ gangan mo ní ṣe kó gbórí ẹlẹ́mọ̀ sọ̀lẹ̀ sọ̀dọ̀ Ògbómọ̀ṣọ́ nílé bàbá tó bí ọlọ́mọ Ògbómọdúgùn ògbó ṣẹ́gi nílé bàbá tó bí ọlọ́mọ.